Wike fẹ́ ba iṣẹ́ ọwọ́ Makinde jẹ́. Kí Ọlọ́run má ba iṣẹ́ òwúrọ̀ ẹni jẹ́. Àmọ́ béèyàn bá wà láàrin àwọn olóṣèlú ní Nàìjíríà nírú àsìkò yìí, tọ̀hún yóò múra sí irú àdúrà bẹ́ẹ̀ ni o. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Makinde ń kó yẹ̀pẹ̀ tí yóò fi mọ ilé ẹgbẹ́ òṣèlú PDP jọ. Àmọ́ ọkùnrin kan wà tí wọ́n ń pè ní Wike, òun fẹsẹ̀ tú yẹ̀pẹ̀ náà ká ni. Kó tó dìgbà yìí la ti sọ tipẹ́tipẹ́ pé Wike, ọkùnrin mínísítà ìlú Àbújá ni yóò fọ ẹgbẹ́ náà pátá nítorí yóò ṣòro kí ìránṣẹ́ kan tó lè sin baba méjì. Wike kò fi bò láti ọjọ́ yìí pé ọmọ ẹgbẹ́ òṣèlú PDP lòun o, àmọ́ lójú òun kọ́ ni ẹlòmíì yóò ti wọlé sí ipò ààrẹ Nàìjíríà ní 2027 lẹ́yìn Bọ́lá Ahmed Tinubu. Ó ní gbogbo agbára tí òun ní lòun yóò fi jà láti rí i pé Tinubu ló tún wọlé. Ẹni tó bá sì ní òwú kò tó ẹrù, a jẹ́ pé ìwọ̀nba tí yóò fi tanná ló mú nìyẹn. Ohun tí Wike ń sọ ni pé ẹni yòówù tí ẹgbẹ́ òun ìyẹn PDP bá fà kalẹ̀, òun ò ní jẹ́ kí tọ̀hún wọlé. Ṣùgbọ́n kò fẹ́ dúró de ìgbà yẹn báyìí mọ́ o. Kò fẹ́ kí PDP rí ẹnikẹ́ni fà kalẹ̀ ni. Ohun tó sì fi lè ṣe èyí náà ni kó rí i pé ẹgbẹ́ náà kò ṣe ìpàdé tí wọ́n lè fi yan ẹnikẹ́ni. Bẹ́ẹ̀ ohun tí Makinde fẹ́ ṣe nìyẹn. Gbogbo ohun tí Wike sọ pé òun fẹ́ ní ẹgbẹ́ PDP àti àwọn apàṣẹ ẹgbẹ́ náà ti ṣe fún un. Àmọ́ nítorí pé olè ló pọ̀ jù nínú àwọn olóṣèlú ní Nàìjíríà, níṣe ni Wike ń gbá ọ̀pọ̀ àwọn tó lẹ́nu nínú PDP yìí síbi tó bá wù ú. Àwọn náà ló sì ń lò láti rí i pé ẹgbẹ́ náà kò ní ìsinmi. Ohun yòówù tí òun bá sì fẹ́ nínú ẹgbẹ́ ọ̀hún, ó gbọ́dọ̀ di ṣíṣe ni. Àwọn tí Wike ń lò nínú ẹgbẹ́ náà tẹ́lẹ̀ ní alága àti akọ̀wé ẹgbẹ́ yìí nítorí pé ó lágbára púpọ̀ lórí wọn, àti nítorí pé akọ̀wé ẹgbẹ́ yìí Samuel Anyanwu jẹ́ dàrẹ́kítọ̀ iléeṣẹ́ kan tó jẹ́ tàwọn Wike. Kò sí àrà tí ọkùnrin náà kò lè dá lórúkọ Wike o. Ohun tó sì ṣẹlẹ̀ tẹ́lẹ̀ ni pé àwọn apàṣẹ PDP nínú èyí tí Makinde wà ti ní àwọn ò fẹ́ akọ̀wé náà mọ́, wọ́n sì ti yọ ọ́ kúrò lẹ́gbẹ́ wọn. Àmọ́ nígbà tí wọn kò rí ọ̀nà lọ nítorí akọ̀wé tí wọ́n yọ yìí, tí Wike gbárìrì mọ́ wọn lóòótọ́, wọ́n dá kinní náà padà. Wọ́n ní kí akọ̀wé náà wá máa bá iṣẹ́ ẹ̀ lọ títí tí àwọn yóò fi ṣe ìpàdé gbogbogbò níbi tí wọn yóò ti yan àwọn adarí ẹgbẹ́ náà tuntun. Bẹ́ẹ̀ náà ni wọ́n ní kí alága náà máa bá iṣẹ́ tiẹ̀ náà lọ. Wọ́n lóhun àtakọ̀wé yìí ní kí wọ́n jọ ṣètò ìpàdé gbogbogbò náà. Nínú oṣù kẹfà, ọjọ́ 25 oṣù náà ni wọ́n dá Samuel Anyanwu padà bí akọ̀wé PDP. Nígbà tó sì di ọjọ́ 24 oṣù keje, wọ́n ṣèpàdé àpapọ̀ àwọn aláṣẹ ẹgbẹ́ yìí níbi tí wọ́n ti fohùn ṣọ̀kan pé Ìbàdàn làwọn yóò ti ṣe ìpàdé gbogbogbò àwọn lọ́dọ̀ Ṣèyí Mákindé. Nínú oṣù kọkànlá ọdún yìí, ọjọ́ 15 àti ọjọ́ 16 oṣù náà ni wọ́n fi ìpàdé ọ̀hún sí. Àwọn sì ti ń múra sílẹ̀ fún ìpàdé náà. Wọ́n ń ṣe gbogbo ohun tí wọ́n lè ṣe láti rí i pé ó ṣeé ṣe. Gbogbo ohun tí Wike béèrè fún ni wọ́n ti ṣe. Ohun gbogbo tó ní òun fẹ́ ni wọ́n ti fún un. Àmọ́ nítorí pé eléyìí kò ní jẹ́ kó lè rí ohun tó fẹ́ ṣe pé kò sẹ́ni tí yóò wọlé ìbò ọdún 2027 lẹ́yìn Tinubu, ọkùnrin náà ti bẹ̀rẹ̀ nǹkan míì pẹ̀lú wọn. Ó sì ń wá gbogbo ọ̀nà láti rí i pé ìpàdé náà kò ní ṣeé ṣe. Gbogbo èèyàn ló mọ̀ pé ohun tó ń wá ni láti dá ìjà ńlá sílẹ̀ nínú ẹgbẹ́ náà, débi pé àwọn ọmọ ẹgbẹ́ ọ̀hún kò ní gbọ́ ara wọn yé. Agbára ilé ẹjọ́ ló sì gbójúlé láti dá ohun gbogbo táwọn aláṣẹ PDP yìí bá ṣe rú. Ohun tí kò sì jẹ́ kí wọ́n ti lé nínú ẹgbẹ́ náà rèé. Nítorí nítòdodo Wike ò ṣe é lé o. Bí ẹgbẹ́ náà bá sọ pé àwọn lé e lónìí yìí, iye ẹjọ́ tí yóò pàdé lọ́rùn àwọn nìkan yóò fẹ́rẹ̀ tó 10 tí kò bá jù bẹ́ẹ̀ lọ. Bí Wike ti ń gba ìdájọ́ níbí ni yóò máa gbà lọ́hùn-ún. Ó sì dájú pé kò sí ìdájọ́ kankan tí yóò gbé PDP. Ìdájọ́ tí yóò máa jù wọ́n sọ́fìn ní gbogbo ẹ̀ yóò máa jẹ́. Ohun tí kò ṣe jẹ́ kí àwọn PDP lè ṣe ohunkóhun fún rèé, nítorí gbogbo wọn mọ̀ pé pẹ̀lú agbára ìjọba àpapọ̀ àti àtìlẹ́yìn Tinubu, PDP kò ní wíìn ní Wike níbì kankan. Àwọn Makinde ti kọ́kọ́ rò pé gbogbo ohun tí àwọn ti ṣe láti tẹ́ Wike lọ́rùn yìí yóò jẹ́ kó sinmi.
kó sì fi àwọn lọ́rùn sílẹ̀. Àmọ́ Wike náà gbọ́n jù bẹ́ẹ̀ lọ. Ó mọ̀ pé gbogbo ohun tí wọ́n ń ṣe yẹn wọ́n fẹ́ fi gba agbára kúrò lọ́wọ́ àwọn èèyàn tòun nínú ẹgbẹ́ náà ni, kì í ṣe pé inú wọn ló dùn débẹ̀. Ìfẹ́ afádìyẹ ò dénú, kó ṣomi tó rata sí ni lẹ́nu la ṣe ń fún un lọ́kàjẹ́. Bí wọ́n bá lè rí agbára náà gbà, wọn yóò ti òun jáde níbẹ̀. Bí òun bá sì ti jáde nínú PDP, wọn yóò gbé èèyàn ńlá kan dìde tí yóò kojú Tinubu. Nídìí èyí, oríṣiríṣi ọgbọ́n ni Wike ń dá. Àkọ́kọ́ ni pé ó ní ìpàdé tí wọ́n ṣe níbi tí wọ́n ti fi ọjọ́ ìpàdé gbogbogbò tí wọ́n fẹ́ ṣe sí Ìbàdàn. Ó ní wọn kò pe òun síbẹ̀ o, òun ò sì gbọ́ rárá. Àti pé nítorí tí wọn kò pe òun sí tí òun ò sì gbọ́ yìí, gbogbo ìpinnu tí wọ́n ní àwọn ṣe níbẹ̀ títí dórí pé wọn yóò ṣe ìpàdé àpapọ̀ kan nìbàdàn, ó fúùtù fẹ́ tẹ̀ ní. Wọn kò lè ṣèpàdé kankan níbẹ̀. Bí wọ́n bá sì ṣèpàdé, oyún tí ẹwùrí bá ní nílé àárọ̀ ni, atẹ́gùn ni yóò fi bí, òfo lásán ni. Àmọ́ àwọn aláṣẹ ẹgbẹ́ PDP láwọn sọ fún Wike. Alukoro ẹgbẹ́ ọ̀hún Débọ̀ Olóògùn Àgbà ní yàtọ̀ sí pé wọ́n mú ìwé ìpàdé náà lọ sí ọ́fíìsì Wike níbi tí àwọn ọmọọṣẹ́ ẹ̀ ti gbà á tí wọ́n sì fọwọ́ sí i. Àwọn ṣe ìkéde ìpàdé àwọn apàṣẹ ẹgbẹ́ PDP yìí sínú àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ilẹ̀ wa àti lórí ayélujára, tí àwọn sì sọ pé gbogbo ọmọ ìgbìmọ̀ apàṣẹ ẹgbẹ́ ni kí wọ́n máa bọ̀ o. Èyí túmọ̀ sí pé tí Wike kò bá rí ti inú ìwé ìròyìn, yóò rí ti lẹ́tà tí àwọn kọ sí ọ́fíìsì ẹ̀. Àmọ́ Wike ní òun ò rí nǹkan kan nínú àwọn ìwé náà, òun ò sì mọ̀ pé wọ́n ṣèpàdé àwọn apàṣẹ ẹgbẹ́ wọn kankan. Bẹ́ẹ̀ ọmọ ìgbìmọ̀ lòun náà. Kí ló wá tún kù tó ń bí Wike nínú? Ó ní ẹnìkan wà tí kò yẹ kó jẹ́ ọmọ ẹgbẹ́ àwọn mọ́, Ali Odefa, tí wọ́n pè ní alága PDP ẹkùn ilẹ̀ Ìgbò, ìyẹn ní South East. Wike ní àfi tí wọ́n bá lé ọkùnrin náà dànù nínú ẹgbẹ́ nìkan lòun lè bá wọn ṣe. Yàtọ̀ sí yẹn ńkọ́? Wike ní nígbà tí wọ́n fi ń bá òun jà yẹn, òun àtàwọn kan ti ṣe ìpàdé gbogbogbò ẹgbẹ́ níbi tí àwọn ti yan ọ̀gbẹ́ni kan tí wọ́n ń pè ní Dan Obi gẹ́gẹ́ bí igbákejì alága láti ẹkùn South South. Kò sì sí ohun tó lè yọ ọ́ kúrò nípò náà o. Bẹ́ẹ̀ àwọn tí wọ́n jẹ́ apàṣẹ ẹgbẹ́ yìí báyìí ni àwọn ò mọ tọ̀hún. Wike sì ní bí wọn ò bá ti mọ̀ tàbí kí wọ́n gbà pé òun ni igbákejì alága ẹgbẹ́ àwọn láti ibẹ̀ yẹn, wọn kò tí ì ṣetán láti ṣèpàdé kankan nìyẹn o. Wike ní àfi tí wọ́n bá lọ ṣe ohun méjì tí òun sọ yẹn, bí bẹ́ẹ̀ kọ́ ìpàdé kankan ò ní wáyé. Ó ní òun àti àwọn èèyàn tòun yóò pàdé, àwọn yóò sì túbọ̀ sọ̀rọ̀ náà kó yé wọn, àti pé ọwọ́ tí àwọn wà báyìí o, bí kún ló lóko ni, bí tàkúté ni, àsìkò yìí làwọn yóò sọ̀rọ̀ náà kó yé ara wọn. Àwọn ẹgbẹ́ PDP, ìyẹn àwọn apàṣẹ ẹgbẹ́ yìí, kò dá Wike lóhùn. Wọ́n ní kinní ẹ̀ ló ti tún rìn sí i lára yẹn, pé akọ ajá ló ń gbó. Ń làwọn bá ń ṣe tiwọn lọ. Wọ́n sì pèpàdé ìgbìmọ̀ kan, ìgbìmọ̀ tí wọ́n fi gómìnà ìpínlẹ̀ Bayelsa Doyediri ṣe alága ẹ̀, pé kí wọ́n wo bí wọn yóò ti ṣe pín ipò gbogbo sí ẹkùn kọ̀ọ̀kan. Ohun tí ìgbìmọ̀ náà fẹ́ ṣe ni láti rí i pé agbègbè gúúsù, ìyẹn South, ni wọ́n pín ipò ẹni tó bá fẹ́ jẹ ààrẹ sí. Èyí ni pé bí olùdíje fún ipò ààrẹ fún ẹgbẹ́ wọn kò bá ti ilẹ̀ Yorùbá wá, yóò ti ilẹ̀ Ìgbò wá tàbí Niger Delta. Ohun tí Wike sọ pé òun fẹ́ nìyẹn, ohun tó sì fa ìjà láàrin òun àti Àtíkù Abubakar tí wọ́n fi di ata àti ojú títí dòní nìyẹn. Nítorí ẹ̀ ni àwọn aláṣẹ PDP ṣe gbé ìgbìmọ̀ náà dìde, tí wọ́n sì fi odidi gómìnà ṣe olórí ẹ̀ kí wọ́n lè tẹ́ Wike lọ́rùn, kó sì rí pé ọ̀rọ̀ náà ti yanjú síbi tí òun fẹ́. Ìgbìmọ̀ náà pè pàdé ní ọjọ́ 21 oṣù kẹjọ yìí ní Èkó. Wọ́n sì sọ pé àwọn yóò parí iṣẹ́ tí wọ́n gbé lé àwọn lọ́wọ́ kó tó di àsìkò ìpàdé gbogbogbò àwọn nínú oṣù kọkànlá ọdún. Àmọ́ níṣe ni kinní náà tún bọ́ sí àpò ìbínú Wike o. Kíá làwọn tí wọ́n tẹ̀lé ti ní àwọn ò gba irú ìpàdé bẹ́ẹ̀. Kò sí èyí tó kan àwọn nínú ọ̀rọ̀ pínpín ipò. Ohun tí àwọn ń wí làwọn ń wí. Ìpàdé kankan ò ní wáyé nínú oṣù kọkànlá bí wọn kò bá ṣe ohun tí àwọn ní kí wọ́n ṣe. Láti fi bí agbára Wike ti pọ̀ tó hàn, àwọn alága ẹgbẹ́ PDP ní ìpínlẹ̀ Rivers, Imo, Abia, Cross Rivers àti Akwa Ibom pẹ̀lú àwọn aṣáájú ọmọ PDP kan nílé ìgbìmọ̀ aṣòfin ni wọ́n fọwọ́ sí ìwé tí wọ́n kọ jáde ní ọjọ́bọ̀ Àlàmísì ọjọ́ 21 oṣù kẹjọ yìí. Ìyẹn lẹ́yìn tí wọ́n ti gbọ́ àbájáde àwọn gómìnà dírí.
àwọn èèyàn Wike yìí ní àwífúnni kó tó dání àgbà ìjàkadì ni pé àwọn ti ń pariwo láti ọjọ́ yìí wá àmọ́ àwọn èèyàn náà kò fẹ́ gbọ́ràn àwọn ń sọ o àwọn sì ń tẹnumọ́ pé bí àwọn èèyàn yìí kò bá ṣe ohun tí àwọn fẹ́ ìpàdé kankan ò ní wáyé nìbàdàn tàbí níbikíbi. bẹ́ẹ̀ ni kì í ṣe pé ohun tí àwọn èèyàn yìí fẹ́ ṣe yé ẹnì kankan jù kí wọ́n rí i pé íńjìnì ẹgbẹ́ PDP kò ṣiṣẹ́ lọ tàbí kí wọ́n jí íńjìnì náà gbé sá lọ kó lè jẹ́ pé mọ́tò ti ẹgbẹ́ Tinubu nìkan ni yóò kérò lọ sí ilé ìdìbò lọ́dún 2027. níbi ìpàdé tí Wike àti àwọn èèyàn ẹ̀ ti ní ajá ló ń gbó yìí àwọn tí wọ́n wà níbẹ̀ ni alága ìgbìmọ̀ májèóbàjẹ́ Adolphus Wabara ìgbìmọ̀ ẹnu àgbà lóbì tí gbó yìí sì ní apàṣẹ pátá fún ẹgbẹ́ náà kò sì sẹ́nìkan tó gbọ́dọ̀ yí ọ̀rọ̀ tí wọ́n bá sọ padà. alága wọn wà nípàdé yìí o bẹ́ẹ̀ ni gómìnà Adémọ́lá Adélékè ti ìpínlẹ̀ Ọ̀ṣun gómìnà Bayelsa Dorediri bẹ́ẹ̀ ni Peter Mbah ti Enugu gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tẹ́lẹ̀ Ọlágúnsóyè Òyìnlọ́lá àti Monsuratu Sùmánù ọ̀kan nínú àwọn aṣáájú obìnrin lẹ́gbẹ́ wọn. lẹ́yìn náà ni Ṣèyí Mákindé tó fẹ́ gba gbogbo wọn lálejò lásìkò ìpàdé gbogbogbò tí wọ́n fẹ́ ṣe. gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ náà sì ni Wike kò fẹ́ rí rárá. bẹ́ẹ̀ àwọn Mákindé yìí ni Wike fi rìn mọ́ Tinubu lásìkò ìjà òun àti Àtíkù tí àwọn Mákindé wà lẹ́yìn ẹ̀ nítorí tí wọ́n nígbàgbọ́ pé Àtíkù rẹ̀ jẹ. ọ̀rọ̀ náà kò sì wá yàtọ̀ sí ti bàbá ọlọ́dẹ tó yọ ẹkùn nínú àgò irin àmọ́ tí ẹkùn jáde tán tó ní bàbá ọlọ́dẹ gan-an lòun yóò pàjẹ́. bóyá ni gómìnà míì tún wà lásìkò yìí tó ti náwó tó nára tó sì fi ọkàn sí àtúngbédìde ẹgbẹ́ PDP bíi Mákindé yìí o pẹ̀lú ìrètí pé PDP yóò dìde padà. àmọ́ bí nǹkan ti ń lọ yìí Wike ti múra láti ba iṣẹ́ ọwọ́ Ṣèyí Mákindé nínú PDP yìí jẹ́ o. Mákindé ti jáde ó ní ohun tí Wike ń ṣe yìí ó ní ìjà ọmọ gọ́tà ló fẹ́ jà o ẹgbẹ́ PDP kò sì ní bá a ja irú ìjà tó fẹ́ jà yẹn. Mákindé hùwà bí àgbà nìyẹn pé bí wèrè bá ń pariwo mọ́ọ̀yàn àfi kéèyàn má pariwo padà mọ́ wèrè o nítorí tí èèyàn bá ń bá wèrè pariwo àwọn tí wọ́n bá ń kọjá lọ ò ní mọ̀ yàtọ̀ wọn yóò rò pé wèrè méjì ló ń wọ̀yá àjà ni o. Ọláyíwọlá alága ló yẹ ọ̀rọ̀ àwọn ẹgbẹ́ PDP yìí wò fún bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn a kú afẹ́rẹ́ yìí o.